ohun ojú rí pẹ̀lú MC Churchy K. nígbà kan wọ́n máa ń pè yín ní Sunny Ìbàdàn àti pé nígbà tí ẹ ṣe bíi 50 years on stage a rí kà a rí gbọ́ bóyá tẹ̀ pé àwa lè má láǹfà láti wá wípé ìyẹn Sunny Adé wọ́n wá síbi ìyẹn bí ayẹyẹ ọ̀hún àjọṣepọ̀ àbí ìrẹ́pọ̀ ló wà láàrin yín àti ìyẹn King Sunny Adé. Lákọ̀ọ́kọ́ mo ti fẹ́ sọ pé ẹ fi King sí ní ìṣáájú yẹn pé bàbá lẹ pè bẹ́ẹ̀ yẹn pé so King Sunny Adé bàbá nìyẹn o bàbá kọ̀mándà náà bàbá ni wọ́n o ṣe rí nígbà tí mo bẹ̀rẹ̀ wọ́n ní ẹṣin iwájú ní tẹ̀yìn wò sáré bàtà máa bẹ̀rẹ̀ ńgbà yẹn àwòkọ́ṣe King Sunny Adé ká play guitar ká jó lórí stage ká ègbò so ìyẹn làwọn fans mi nìbàdàn gbọ́dọ̀ pé Sunny kan ti wà Ìbàdàn so bó ṣe bẹ̀rẹ̀ sí pè mí ní Sunny Ìbàdàn nìyẹn bó tilẹ̀ jẹ́ pé mo ṣe akitiyan láti jẹ́ kí wọ́n mọ orúkọ mi gan-an torí wọ́n ti fẹ́ sọ Sunny Ìbàdàn yẹn di orúkọ fẹ́ pé bóyá náà bá fi mọ ẹni tó ń jẹ́ Michael Adé so mo wá bẹ̀rẹ̀ sí ṣe promotions láti jẹ́ kí wọ́n mọ̀ pé Michael Adé lórúkọ mi o so àpọ́nlé ni Sunny Ìbàdàn yẹn ti torí pé wọ́n rí i pé mò ń ṣe bí sàn so kò dẹ̀ ń ṣe pé àwọn èèyàn máa rò pé bóyá mo kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn tàbí mo jẹ́ ọmọ báǹdì wọn rí rárá o ṣùgbọ́n jẹ́ mọ̀ pé ẹni tí èèyàn bá ti nífẹ̀ẹ́ sí bí èèyàn bá ti ń wò ó lókèèrè báyìí so bó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá ambassador Michael Adé pé a pè yín pé ẹ sì jẹ́ wa ẹ mọ̀ pé kò sígbà tẹ tá a bá tún nídìí náà a tún lè pè yín pé bàbá o. lágbára Ọlọ́run. a nígbà pé ẹ tún máa jẹ́ wa. lágbára Ọlọ́run. ẹ ṣe ṣeun ẹ pè fún wa o ẹ pè lórí rẹ. ohun ojú rí pẹ̀lú MC Churchy K níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé.